ẹ̀yin ọmọ ọkọ ìlú Ìbàdàn, ìṣẹ̀dá Yorùbá ti bàjẹ́ nìbàdàn o. Ó bàjẹ́ lórí ọba Olúbàdàn Lékan Balógun àti gómìnà Ṣèyí Mákindé. Ohun tá gbọ́njú bá ni pé adé ni tọba, èjìgbàrà lẹ̀kẹ̀ ní tàwọn òjòyè. Ṣùgbọ́n àwa lè sọ páyé bàjẹ́ ká máa fojú egbò tẹ́lẹ̀, káwọn ìjòyè ìlú wá sọ páwọn náà fẹ́ máa dádé bíi tọba. Ọ̀tọ̀ ni kí àwọn kan ríra wọn pé àwa náà ti dìlú, ó yẹ ká lọ́ba ká níjòyè, kí wọ́n sì yan ọba kí wọ́n jẹ́ ìjòyè. Ṣùgbọ́n ìlú tó lọ́ba tó níjòyè táwọn ìjòyè ibẹ̀ wá ní kí wọ́n máa dé àwọn náà ládé bíi tọba. Níbo ni wọ́n ti ń ṣe yẹn? Ọba Sàlíù Adétúnjí Ọlọ́run fọ̀run kẹ́ bàbá, ó ní lórí mi kọ́ lóró ó pín sí, kò bàjẹ́ lórí àgbà, lórí mi kọ́ lóró ó pín sí, lórí mi kọ́ lóró ó pín sí, kò bàjẹ́ lórí àgbà, lórí mi kọ́ lóró ó pín sí. Ohun tí ò dáa má gbà yàwó ọ̀rẹ́ rẹ̀, ojú ló fi ń tì ní, ò banijẹ́ láwùjọ rẹ̀. Kíyẹn jẹ́ ti Chief Commander Ebenezer Obey Ifábíyì. Ṣé lọ́jọ́ táláyé ti dáyé ní ti ní kẹ́nìkan jẹ́ ewúrẹ́, kẹ́nìkan jágùtàn, òní ilé ayé fi lè rọgbọ. Ọ̀pọ̀lọpọ̀ Yorùbá nígbàgbọ́ pé tọkọtìyàwó ni wọ́n máa ń pa òwe yìí fún, wípé tọkọ bá jẹ́ ewúrẹ́ kíyàwó jágùtàn, tó bá ṣe pé ìyàwó náà ló jẹ́ ewúrẹ́ kọ́kọ́ jágùtàn kí wọ́n lè bá gbádùn ara wọn. Ṣùgbọ́n mi ò rò bẹ́ẹ̀ o. Gbogbo wa ló ní í ṣe, kódà bí èèyàn bá jọ ń ṣọ̀rẹ́, bí èèyàn bá jẹ́ tẹ̀gbọ́n-tàbúrò, bí èèyàn bá jẹ́ bàbá àtọmọ, ọ̀gá àtọmọṣẹ́, torí wà ìpapọ̀. Mo kí gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ìbàdàn, pàápàá jùlọ mo kí olóyè Sẹ́nitọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà Àgbáòye ilẹ̀ Ìbàdàn pẹ̀lú ìgbésẹ̀ àkè tí wọ́n gbé. Àwa ò lè sọ pé n tá a sọ ni ló ṣẹ tálá wa, a fẹ́ sọ pé àwa la sọ̀rọ̀ tó ṣẹ. Àwa ò sì lè sọ wípé ìmọ̀ràn tá a fún Ìbàdàn ni Ìbàdàn tẹ̀lé. Ṣùgbọ́n tí nǹkan bá rí báyìí, ó máa ń jẹ́ ìdùnnú fèmí. So látàrí wípé a kẹnubọ̀, a sọ̀rọ̀ nígbà tá a rí bí kan ṣe ń lọ. Ó tiẹ̀ tó di pé àkókò tí ọba Ọlákùlẹ́yìn àkókò tí ọba Balógun tí wọ́n papòdà, ẹ rí pé ni mo ti sọ̀rọ̀, mo sọ̀rọ̀ náà bí ẹni dífánjọ́ náà bí ẹni wẹjú. Ọmọlógun ń bọ̀ o, tẹ́ ẹ̀ bá fi sùúrù ṣe, torí pé níjọ́ tí wọ́n ń ṣe ìsìnkú ni gómìnà ti kọ́kọ́ sọ̀rọ̀ yẹn pé àtúntò máa bá bí wọ́n ṣe ń fìyàn joyè nílẹ̀ Ìbàdàn. Àtìgbàlára ti fún mi, mo sì mọ̀ pé àtúntò kankan ò sí ju àtúntò kí Àgbáòye kó gbàfẹ́ ní tọ́lọ́ ń gbọ́lá fún lọ. Bẹ́ẹ̀ ni mo ti mọ̀ pé tí ó ṣẹlẹ̀ nìyẹn. So mo ń fi àkókò yìí, mo fi kí gbogbo èèyàn ọmọ bíbí ìlú Ìbàdàn. Mo fi kí olóyè Sẹ́nitọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà, lẹ́bí kí olóyè ọlọ́lá jùlọ Ẹnjìníà Abíọ́dún Ṣèyí Mákindé. Ìmọ̀ràn mi fún gbogbo ilẹ̀ Ìbàdàn, lẹ́yìn tí mo kí yín tán, mo kàn fẹ́ ẹ̀yin ọmọ ìlú mi, ẹ̀yin olóyè ìlú mi, ẹ̀yin ají ṣe bí Ọ̀yọ́ láàrí, ẹ mọ̀ sí bí Ìbàdàn lè tẹ̀ ń wo ògbọ̀ yìí. Ẹ mọ̀ sí bí Ìbàdàn, mo mọ̀ pé dídí ọ̀rọ̀ ni. Torí táwọn Ọ̀yọ́ Mèsì bá kọ̀ tí wọn ò bá ṣe bí Ìbàdàn, ẹni ojú yìí lọ gómìnà ó lè ju yìí nù. Ṣé ẹ̀rọ rẹ̀ mo mọ̀ pé yóò mọ bí àwọn kan nù. Wọ́n mọ̀ pé kí ló tí bò ń sọ̀rọ̀ báyìí. Ṣé ẹ̀rọ àwọn kankan ń bẹ tó ṣe pé kò sí àdọ́gbọ́n sí. Mi ì mọ̀ bọ́yọ̀ Mèsì ṣe lágbára tó, mi ì mọ̀ bí Ọ̀yọ́ Mèsì ṣe lágídí tó, mi ì mọ̀ bí Ọ̀yọ́ Mèsì ṣe lówó tó, kò sí kankan tí wọ́n fẹ́ẹ́ fi tó Ládọjà. Torí pé former governor Ọ̀yọ́ state ní Ládọjà.
Ọ̀yọ́mèsì, Ọ̀yọ́ nìkan ni wọ́n ń control for now, ìlú Ọ̀yọ́ nìkan. Ṣe rí tewúrẹ́ èèyàn tó bá ti sá wọlé alágídí, ọ̀rọ̀ èèyàn ti gba sùúrù. Bí bẹ́ẹ̀ kọ́, ìyà tó jẹ́ kó jẹ ewúrẹ́ yóò padà jẹ ilé ewúrẹ́. Ají ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ èsì bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Èmi ò pé kò ṣẹlẹ̀, ṣùgbọ́n ẹ kọ́kọ́ lọ tọ́jú ẹ̀ náà. Ọ̀yọ́ ò ṣe bí Ìbàdàn lérò yìí pẹ̀lú gómìnà ìtajọ́ ń ṣèjọba lọ yìí. Ọ̀yọ́ kọ́kọ́ ṣe bí Ìbàdàn. Nínú ẹni tí mi ò fọkàn sí ó lè sọ̀rẹ́ńdà fún ọmọ Ṣèyí Mákindé ní àgbà oyè Sẹ́ńtọ̀ Adéwọ̀lú Rọ́ṣídì Lájọyà wa. Ṣùgbọ́n bàbá ṣe kó mọ́ bá a bàjẹ́. Wọ́n ṣe fáǹfààní tiwọn àti fáǹfààní mọ̀lẹ́bí wọn. Nítòótọ́ orí ní gbeni tá a dádé owó, orí ní gbeni tá a tẹ̀ páàlẹ̀kẹ̀, orí tí lo mọ́ṣáàjì, aṣọ ọba tí tanná yanranyanran. Kì í ṣe gbogbo ẹni tó tò sípò Olúbàdàn, kì í ṣe pé gbogbo wọn ló ń joyè Olúbàdàn. Àìmọye àwọn tí wọ́n joyè tí ó kù kẹ́gẹ́ ó yẹ ọ̀kan wọn tí ó ẹyin bí ó filẹ̀ sásọ̀bọ̀ra torí pàpòrí wọn lórí adé. Bẹ́ẹ̀ ni àpè orí wọn lórí adé, ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn bá ṣe lọ náà láṣẹ máa sọ̀kò. Èmi kàn fẹ́ rọ gbogbo alágbára ayé, mo fẹ́ rọ gbogbo aláṣẹ ayé, mo fẹ́ rọ gbogbo ẹni tí ń já síwájú láyé. Aṣíwájú kan kọjá ọba tó ṣẹ̀dá ayé, aṣíwájú kan kọjá ọba tó ṣẹ̀dá alẹ̀. Ọlọ́run ọba ló mọ̀ wá, òun ló mọ̀ wá, òun ló láṣẹ lórí ayé àtọ̀run. Ọlọ́run ọba bá wá fi ipò kékeré kan dán ẹ̀dá wò, kẹ́dà ó ronú lẹ́ẹ̀mejì kó tó hùwà, kẹ́dà ó ronú lẹ́ẹ̀mejì kó tó pàṣẹ, kó máa rántí ọba aláṣẹ tí ń pàṣẹ, kó wá máa rántí pé àwọn kan ni wọ́n ń pàṣẹ lánàá tí wọn ò sí ńbẹ̀ mọ́. Ìjọ ní l'Aláàfin Ọ̀yọ́ ń pàṣẹ o, ìjọ ní ni Ajímọ̀bí ń pàṣẹ nílùú Ọ̀yọ́, ìjọ ní l'Akálà ń pàṣẹ nílùú Ọ̀yọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ stéètì. Bẹ́ẹ̀ ni nípínlẹ̀ Ọ̀yọ́ ìjọ ní gọ́fúnà Àlàó Akálà, late Àlàó Akálà ìní ń pàṣẹ. Wọ́n pàṣẹ lọ́dún kan, àṣẹ àtúnwá àtàláàfin takora wọn. Kálukú wa bẹ̀rẹ̀ sí ní lòpọ̀. Nígbà tí gọ́fúnà Àlàó Akálà fẹ́ dìbò second term, wọ́n wá jọ pàdé INEC office. Ọ̀dà àtẹni tó pàṣẹ lọ́dún náà, àtẹni tí a ń pàṣẹ fún, àtẹni táṣẹ rẹ̀ múlẹ̀, àtẹni táṣẹ rẹ̀ ò múlẹ̀, àwọn méjèèjì dà, wọn ò sí mọ́. Àwọn tó pàṣẹ lánàá dà, wọn ò sí mọ́. Àwa tá à ń pa lónìí nǹkan, wọ́n béèrè wa lọ́la, àwọn ayé ọ̀la sí mọ́. Wọ́n wá máa sọ ìrìn àjò tí kálukú rìn nínú ayé, wọ́n á máa sọ ìgbésẹ̀ tí kálukú gbé nínú ayé, wọ́n á máa sọ ibi tó kù sí tí wọ́n bá lè sọ lójú rẹ̀, wọ́n á sọ lẹ́yìn rẹ̀. Bàbá Ọlákùlẹ́yìn tó wà ńbẹ̀ lénìí tí wọ́n ń jọba Ìbàdàn, ẹwà àtìgbà tán náà ti ń tò bọ̀, ẹ wo iye ọba tó jẹ lójú wọn. Nígbà tá a kádàrá pé wọn ó dàdé, kálukú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá aláìmọ̀kànmọ̀kàn ẹlẹ́sẹ̀ wọ́n ti ń fojú òkú wo bàbá rẹ̀. Ẹwà wọ́n ti gbà tó Ọlákùlẹ́yìn ti ń jọba bọ̀, wọ́n ti ń lọ bí oṣù méjì, ṣùgbọ́n Ọlọ́run ló lẹ́mí. Àgbàdúrà kan lọ́run ó tó lòdì, ṣùgbọ́n ẹ̀dá máa ń fojú sí gígégbẹ̀, wọ́n yẹ kó wó tó ṣe pé tútù ni ó wò. Ọlọ́run wọ́n jẹ́ ara tẹ̀yìn kú, orí òṣòdì wájú Ọlọ́run, àní ọba ti kàn náà ní ìní lọ. Alágbára nílẹ̀ Ìbàdàn, alágbára nípò ìjọba, alágbára nípò ọba, alágbára nínú Ọ̀yọ́mèsì, alágbára nílùú Ọ̀yọ́, tẹ́ ń lo agbára tẹ́ ẹ ní, tẹ́ ẹ fi ń da ìlú láàmú. Ẹ máa ro tíjọ́ kan tí wọ́n béèrè yín tí wọ́n lẹ́sìn ń bẹ̀ mọ́. Ọ̀pọ̀ èèyàn ló wà láyé ni ò sí nípò, ọ̀pọ̀ èèyàn ló wà nípò ni ò sí láàyè rẹ̀, ọ̀pọ̀ èèyàn ló wà láyé tí ò sí láàyè rẹ̀, tí ò tún sí nípò, tí ò tún wá lẹ́nu àṣẹ. Ó sì ti pàṣẹ rí.
ó ti fi báírò dára, ó ti fi grey báírò oríṣiríṣi, ó ti competition lóríṣiríṣi. Tí mo bá fẹ́ hùwà kan, tí mo bá rántí ikú, omi inú á sì kọ́ mi. Tí mo bá rántí àwọn mọ̀jẹ̀sín tá a jọ ṣe kéékèèké, ẹ̀rù Ọlọ́run á sì bà mí tí wọn ò sí láyé mọ́. Tí mo bá rántí ijọ́ tí mò ń sunkún tẹ̀lé bàbá mi pé ẹ mú mi lóko, ẹ mú mi lóde. Tí mo bá rántí ijọ́ tí mò ń sunkún lẹ́gbẹ̀ẹ́ ìyá mi tó ṣe pé tí wọ́n bá tẹ̀bà tán máa ní ìrẹsì mo fẹ́ jẹ. Tí wọn ò wá sí mọ́ lónìí àwọn méjèèjì, èmi náà wá ń wòra mi bí ẹni tí ò ní sí mọ́ tó bá dọ̀la. Mo wá ń kọ́ṣàn ara mi, mo wá ń sọ wàhù, mo wá ń sọ lẹ́tẹ̀, mo wá fi ń ṣèkìlọ̀ fáwọn ọmọ tí mo bí. Ṣé ẹ mọ̀ ìyá mi, ṣé ẹ mọ̀ bàbá mi, àwọn dà lémi bí mi náà ṣe ní sí bẹ́ẹ̀ mọ́ nù. Bó ṣe wá wulẹ̀ kẹ́yìn náà pẹ́ tó ẹ̀ ní sí bẹ́ẹ̀ mọ́. Gbogbo lópolópo láyé, ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ̀dá mọ̀ dàrú àmọ́ Ọlọ́run mọ̀ tó. Ẹ̀dá mọ̀ tó ṣùgbọ́n Ọlọ́run tó mọ̀ tó jẹ̀dá mi lọ. Mi ò kọjú ọ̀rọ̀ mi sẹ́nìkan o. Kàn jẹ́ pé mo lè gba ọ̀rọ̀ Ìbàdàn, mo lè gbabẹ̀ lọ sọ́yọ́, mo lè gba ọ̀rọ̀ Ọ̀yọ́ lọ sí Ìbàdàn. Pàápàá jùlọ tá a bá tó fojú wò lórí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n wá ń gbá wa síra wọn. Ọ̀pọ̀lọpọ̀ ní fojú láì fi wò àwọn gómìnà tí wọ́n bá fi wò wọ́n sí kò tó bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n bí tó bá ti kànjọba àpapọ̀ kí wọ́n gbìyànjú kí wọ́n ṣàtúnṣe ibẹ̀. Ẹ wo, èmi ò lọ́rọ̀ lórí àárín, èyí tó kàn mí jù ìlọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́. Abíọ́dún Olúṣèyí bàbá ọmọ Mákindé, ẹ ti rúre, Ọlọ́run jẹ́ kẹ́ ẹ sọ rè. Ṣùgbọ́n wọn bá tó kù yìí, ẹ má sì ṣe pé mi ò ní lọ tọ́ta. Mo fi bẹ̀rù Ọlọ́run ṣe. Omijé àánú tọ́lọ́run fi ṣe yín lójú ní first tenure yín, táyé fi dìbò yín tí wọ́n fi fẹ́ẹ̀ dé nǹkan míì mọ́ nígbà tẹ́ fẹ́ ṣe second term. Ẹ má nùnú, ẹ tẹ̀síwájú nínú ohun rere. Ẹ má jẹ́ káyé orí yín bí ọ̀dájú gómìnà. Ẹ má jẹ́ kí wọ́n rí yín bí gómìnà tó ṣe pé kò ní aláyàfi. Ẹ má jẹ́ káyé orí yín bí gómìnà tó ṣe pé ní tó bá ti sọ náà ní final say. Number 1 ní yín nípínlẹ̀ Ọ̀yọ́ tòótọ́, ṣùgbọ́n ẹ mọ̀ pé number 1 míì tó wà tó ju number 1 lọ. Òun náà lọ́ba tó ṣẹ̀dá yìí, tó ṣẹ̀dá mi. Ibi ẹ̀ pé ń tẹ́ ẹ ṣe ò dá o, tọrọ Ọlọ́run ọba nìkan ló máa ń perfect. Bẹ́ẹ̀ni, Ọlọ́run ọba nìkan ló máa ń perfect. Àìmọye ń tẹ́ ẹ̀tọ́ gbà lọ́yọ̀ state torí gómìnà tó nípa rere nípínlẹ̀ Ọ̀yọ́ nìyí. Káyọ̀ tẹ̀gàn kó bẹ́ẹ̀ ká fi tẹ̀gàn sí. Ìrìn àjò iṣẹ́ rere yín ni ló gbé yín wọlé ní second term. Torí pé kò sí ibikíbi tèmi ti fọwọ́ yín sọ̀yà. Ṣùgbọ́n lórí ètò Council of Urbans nípínlẹ̀ Ọ̀yọ́, fi sùúrù sí. Ẹ má jẹ́ kí ìgbẹ́ kínkín kó gbẹ̀sẹ̀ kínkín, ẹ má jẹ́ kó ba oúnjẹ tẹ́ ẹ pè ló jẹ́. Ẹ lámójúkúò láwọn àárín kọ̀ọ̀kan. Ọ̀rá ìlámójúkúò ní mọ́ jẹ́ kẹ́rù wèrè ó pọ̀. Ẹ lo sùúrù kẹ́ fagọ̀ kọ́gbọ́n yín. Ọlọ́run á jẹ́ kẹ́ délẹ̀ lérí. Ẹ láṣeyọrí. Mo tún lo àǹfààní yìí, mo tún fi ń kí ẹ̀yin àgbààgbà Ìbàdàn. Ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ kú iṣẹ́ takuntakun. Inú mi dùn nígbà tí mo gbọ́ ìròyìn pé bàbá wa Olóyè Adéwọ̀lú Ládọjà wọ́n ti gbà láti dé adé ẹ̀yẹ. Wọ́n gbàbẹ̀ wọ́n fi lọ dádé Olúbàdàn. Bẹ́ẹ̀ ni lọ́jọ́ aláyé ti dáyé. Wọ́n lápọ̀nlé ò sí fọ́ba tí ò lólóyè, àpọ́nlé ò sì sí fọ́ba tí ò lólórí. Ṣùgbọ́n báyìí ẹ bá wò dáadáa, ọba Ìbàdàn olólóyè mọ́ o. Àbí bò ni ọba aládé ò sì mọ́ solóyè ọba. Tó ọ̀làjú ló dé o, lásà dé àpò. Lọ tí wọ́n interview ọba kan, ara àwọn ọba tí wọ́n dé adé ẹ̀yẹ, wọ́n ní inú àwọn dùn pé wọ́n ronú láti máa dé àwọn àgbà oyè Ìbàdàn ládé. Àkọ́kọ́ náà, ọ̀pọ̀lọpọ̀ ní máa ń joyè Ìbàdàn tí ó joyè àgbà oyè Ìbàdàn tí ó sì ní dórí ìtẹ́.
títí tí ó fi sílé Ọlọ́run búra. Wọ́n ní ẹ̀kejì ni pé àwọn láǹfààní láti máa bá wọn jókòó papọ̀ ní Council of Obas lórí táwọn olóyè ò láǹfààní sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìyè ara ẹkùn ara awọ rẹ̀ ló wà, ìyè ara ọba ara ìyè olóyè ló wà. Lágbájá olóyè Ìbàdàn, tàmọ̀dù olóyè àgbà òye Ìbàdàn. Sí bó ṣe wulẹ̀ kó rí o, ẹ lè fi gíráwé gíráfù torí pé gbogbo ibi tẹ́yìn olóyè ìjọba lé lórí agboolé ni. Agboolé ni. Ẹ lè jẹ́ gbìmọ̀ oyè, ẹ lè jẹ́ gbìmọ̀ olóyè, ẹ lè jẹ́ ìgbìmọ̀ tí ó máa bá ọba Olúbàdàn ṣèpàdé. Ṣùgbọ́n tí tẹ́ ẹ bá déwájú Olúbàdàn sẹ́ẹ̀ ní bọ́ adé yín lẹ̀kẹ́ ẹ dọ̀bálẹ̀. Ṣe ti rí pé ọba ń dọ̀bálẹ̀ fọba. Èmi ò pé kódà o, èmi ò sì kó dà. Ṣùgbọ́n tá a bá torí ẹrú sófin, òfin má lè mọ́mọ́. Àbẹ́yìn ò rò bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, tá a bá wò pé ẹ̀gún gún ọmọ olówó lẹ́sẹ̀, ẹ jẹ́ á lọ rèé yọ lẹ́sẹ̀ ọmọ tálíkà. Adájọ́ ayé wà nítòótọ́ o. Olùgbèjà ayé sì wà, alátìlẹyìn ayé sì wà, ṣùgbọ́n kò sádájọ́ ayé kan tó tó ọba mi òkè. Ń dájọ́ ayé tí tó ń dátọ̀. Ọba tó ṣe pé tómi tútù bá dàpọ̀ mọ́ gbogbo náà, òun ló mọ̀ bí ó sì yanjú ẹ̀. Ọba mi tí ń dájọ́ ẹni tí ń fẹ̀yìn pẹran. Kábíyèsí ọba mi atóbi mọ́tìkà lẹ́yìn, alágbára lórí ayé àtọ̀run. Ọ̀dọ́jọ́ mi ọjọ́ rí, ọ̀rọ̀ ń bọ̀ àmọ́ kò sáyè. Bàbá Ládọjà, Elédùmarè ó dúró tì yín, Ọlọ́run ó bá yín ṣe. Bàbá Ládọjà, Elédùmarè ó dúró tì yín, àwọn aláṣẹ ó bá yín ṣe. Àtàdé ẹ̀yẹ, àtàdé Olúbàdàn, Elédùmarè ó fi dé yín ládé. Ẹ wà pàṣẹ pẹ́. Ẹni tí bẹ́ẹ̀ yìí náà ní tètè kú, ẹ̀mí wọn ó gùn. Bó ṣe wá wulẹ̀ kó gùn tó, ẹlẹ́yẹ ni ẹ̀yìn ṣáájú wọn lọ. Ọlọ́run mọ̀ ni, àbí ta ni? Aláì Ọlọ́run náà ni. Anyway, kí gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn ó, kí gbogbo ẹ̀yin aráàlú Ìbàdàn, gbogbo ẹ̀yin olóyè Ìbàdàn, kí gómìnà, ọba aládé nílùú Ìbàdàn. Kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí ìrùkẹ̀rẹ̀ ó jẹ títí kókó déédéé òkìní. Pàtẹ́ fi ń darí ìlú òní ṣẹ́mọ̀ yín lọ́wọ́. Kábíyèsí o.